Mimi ọ̀dá mi sí ò wálé. Àmì ọ̀dá mi sí ò wálé. Jọ̀hún mọ́ tí mi gbọ́ràn fẹ́. Ó darí. Yo nabi mia lombe ojo etache ojojo ekeru ochu ladon odon titan ebe aji lero ojo kan kikan foda kan ni ato olawuro erobe ohun nabi onu ami achu ohun ni agbo e kikan foya ko gbo lombe o anu we Yakubu an e o kan kikan mejilelogun akosibe ni bi ewa gbafo ege koto o wa ni ewa chisin tegbo bi ko chibe ewaru ara nje gini echeni ndende ni ki o je foyan ni ko ka ke asoko e ko ke tangrafu e ti ke mege no wan gba fo odaye ti koko yan chesinte yen ko fe erika popo wa fu wa nge che mba lo waju e akosini bi o agbafo e choko an chicheche o akifo ni onye kan ebe na ka wo are lawo chimbo nyige na gbagbe kibi ojú ẹwà gbá ni ó di láwùrọ̀ ibẹ̀ wọ́n àchíkalẹ̀ ní àpò ya gbọ́ ètò ibẹ̀ ètò ọjọ́ kan kíkan fọdá ìkan ibẹ̀ kákẹ́ chichan tí ọlọ́jọ́ ń kẹ́kọ̀ọ́ mọ́ gbé ya ń barun káyàn ṣe sí ń ta àfọ̀ ibẹ̀ àgbọ́pọ̀ hàn àti fọwọ́ àlọ́jọ́ ní àfọ̀ yẹ àgbọ́ ńlẹ̀rọ yẹ hàn kò tí fún ẹnẹ ibẹ̀ kó gba Yéṣu gbọ́ titán hàn ni sọ́ngé ni ó wà fún ẹnẹ yẹn agbóti wà náà Yéṣu ẹni ǹjẹ́ níbo àgbàfọ̀dá yẹ nínú ọjọ́ ẹ nàyàn chicheche bí ọkọ̀ ọ̀ka kan fẹ́ nàyàn chicheche gbígbọ́ ẹ kò tó ká múlò ẹ ó ṣe pàtàkì ó dọ̀láró bí ọlọ́run jẹ́ náà àkótọ́ gbọ̀hùn ara wa ọjọ́ rere ẹni làkólókó ẹni làkólódò ọ̀ọ́dá ìtàngẹ̀lẹ̀ kó bò wá ó di nchikalẹ̀ ẹni àpẹ́ ìyẹn nínú gúrúùpù ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ yẹ wà lọ́ ń barun àfọ̀dá yẹ kó lọ fún ọmọfẹ́ ọ̀kọ̀lọ́kàn pópó yẹ wà ń talẹ̀ ẹkúchẹ́ títí ó dọ̀láró nẹ. Mimi ọ̀dá mi sí ò wálé. Àmì ọ̀dá mi sí ò